àwọn alágbàtà fíìmù ló máa ń béèrè ìbálòpọ̀ lọ́wọ́ obìnrin kí wọ́n tó lò wọ́n nínú eré láti di olókìkí. Mojí Afọláyan ló sọ bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré tíátà Mojírónlá Afọláyan, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Mojí Afọláyan Láyíwọlá, ó mà ti sọ̀rọ̀ lórí ìdí tí kò fi sábà kópa nínú eré sinimá mọ́ o. Mojí Afọláyan nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó máa ṣe lórí ètò Yínmọ̀mọ́ tí Kazeem Adéròmú máa ṣe atọ́kùn rẹ̀, ó mà ló máa sọ wípé kì í ṣe ọkọ òun òjò pa gógó, ó ní kò jẹ́ kí òun kópa nínú eré sinimá mọ́ o, bí kò ṣe wípé òun má kọ̀ láti wu àwọn ìwà kan tí kò tọ́ láti bí ọdún díẹ̀ sẹ́yìn. Ó ní Mojí Afọláyan kò ti sábà kópa nínú eré mọ́ kó tó di wípé ó mà kópa nínú Aníkúlápó tí Kúnlé Afọláyan ṣe. Ọ̀pọ̀ èèyàn olóṣì máa ń wádìí ìdí tí wọn kò fi rí ní ojú àwòrán mọ́. Ó wá sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sí òun mọ̀ ní nítorí pé òun má kọ̀ láti ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn kan lágbo eré tíátà, nítorí pé mi ò ṣe o, wọ́n máa ń pe ìpàdé láàrin ara wọn kò ní pè mí sí i. Mojí Afọláyan tó jẹ́ ìyàwó àgbà òṣèré míì Razak Ọláyíwọlá, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí òjò pa gógó, ó mà sọ wípé pẹ̀lú bí ọkọ òun ṣe jẹ́ onítíátà, wọ́n sì máa ń fi ìbálòpọ̀ lọ òun láì bìkítà ipò rẹ̀. Ó wá fẹ̀sùn kàn pé ọ̀pọ̀ àwọn alágbàtà fíìmù ló máa ń béèrè ìbálòpọ̀ lọ́wọ́ àwọn obìnrin kí wọ́n lè máa lò wọ́n nínú eré àti pé kí wọ́n lè bá sọ wọ́n di olókìkí. Ó lóun wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o fún bí ó ṣe kó ara òun níjànú nígbà náà lọ́hùn-ún, nítorí pé òun máa ń jèrè rẹ̀ báyìí. Ó wá wòye pé ọ̀pọ̀ ló ti jì sí ọ̀fìn nígbà náà nítorí èròǹgbà láti di ìlúmọ̀ọ́ká o, tó sì jẹ́ wípé gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé nígbà náà ó ló padà ń dùn wọ́n báyìí. Wọ́n ń gbé wọn nígbà náà tí wọ́n fi ojú wọn hàn nínú àwọn àwòrán eré o, àmọ́ níṣe ni wọ́n ń ka gbogbo àwọn tí wọ́n ti bá sùn fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Mojí Afọláyan ó wá ṣàlàyé pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ tíátà kì í ṣeṣẹ́ tó máa wo òun lọ́kàn rárá o, tó sì jẹ́ pé iṣẹ́ akọ̀ròyìn àti akàròyìn ló máa wo òun. Ó ní kódà bàbá òun mọ̀ pé iṣẹ́ náà rí kò máa wo òun rárá o, àmọ́ ohun tí Ọlọ́run bá ti kọ mọ́ èèyàn dandan ni kó wá sí ìmúṣẹ o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ wípé tipátipá báyìí ó mọ̀ ní bàbá òun ló fi ti òun sí inú eré sinimá kó tó di wípé òun á bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ eré sinimá náà. Ó sọ pé ọdún 1985 ń lòun kọ́kọ́ kópa nínú eré sinimá èyí tí bàbá òun máa ṣe tí wọ́n gbé lọ sí ilé sinimá nígbà náà, àti wípé ọ̀dọ̀ bàbá òun èlò ti kọ́ nípa eré ṣíṣe. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa bá wa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run bá rí yóò di gbìyànjú èmi àti ńlá dé o.